náà ni à ń pè ní Odùduwà yìí ilẹ̀ Mẹ́kà ní Sáúdì ló ti ṣe kí ni ló ti wá láti wá tẹ ilẹ̀ Yorùbá ló. Tí a bá tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa lọ sí ilé ìwé gíga, a ó túbọ̀ máa gbọ́ àwọn ìtàn. Àwọn kan pariwo, a ó túbọ̀ máa gbọ́ àwọn ìtàn tí ó wà ní ilẹ̀ Yorùbá. Mo gbàdúrà wípé níwòyí àmọ́dún ilé ìwé yìí á jí pèrè o. Gbogbo wa à wà láyé, à wà láàyè ní orúkọ Jésù. Gbogbo bó ṣe wá rí yìí ní ilẹ̀ Yorùbá yìí, ǹjẹ́ a mọ̀ wípé nǹkan ò rí bó ṣe yẹ kó ṣe kí ni o? Iyètádé, ó dàbí pé eléyìí tó kó sí yẹn ló ń fọ́ ẹ lórí. Kí ni mò ń sọ náà ni pé ilẹ̀ Yorùbá nílò àdúrà. Ilẹ̀ Yorùbá nílò adarí tó dára. Ilẹ̀ Yorùbá nílò ọwọ́ tó dára, ìjọba tó dára. Ǹjẹ́ a ṣetán láti gbàdúrà bí? Bẹ́ẹ̀ni. Ilẹ̀ Yorùbá